ṣe rí èèyàn tẹ́ mọ́ọ̀kì Dorcas Adéyínká tẹ̀yẹ́yìn tó lẹ́ pé ayé yín fẹ́ bàjẹ́ tó lẹ́ pé ayé yín ti bàjẹ́ already lórí mídíà rẹ̀. ṣe rí kíní kan mi fẹ́ sọ fún yín tẹ̀yẹ́yìn tí mọ́ọ̀kì Dorcas tó lẹ́ pé ìkọ́ tó ti ṣẹlẹ̀ láti last year lẹ́tí wá lọ refresh padà wá lẹ́ pé ẹ̀yin tẹ̀lé ń ṣiṣẹ́ bí yí lábẹ́lẹ̀ náà ṣó ojú yín ṣe ń bọ̀ ṣó ojú yín jẹ́ kí àwọn aláyé kọ́ ń rí ojú yín one on one. èmi ti sọ tẹ́lẹ̀ pé ẹni tí fracas ẹni tí bully mi ti yọwọ́ mi kó ń bẹ́ẹ̀ mi ti yọ ẹsẹ̀ mi. I will face what I am about doing on social media before. But since tó yẹ pé ẹ̀yin tẹ́ ń gbáyé jẹ́ tó yẹ pé fẹ́ kí ọmọ Yorùbá làkejì kó ṣoríire tó yẹ pé ẹ̀ ń gbáyé yín jẹ́ tó yẹ pé ilé yín ti bàjẹ́ ilé yóò tò ẹ wá ń bọ̀ta lórí social media láyà ní course láti máa ṣó ojú yín bẹ́ẹ̀ mi ṣe ń ṣó ojú mi bẹ́ẹ̀ mi ṣe ń bá yín sọ̀rọ̀ lórí social media. Anyone say coffee, I'm not just doing this video for Dorcas Adéyínká to forgive me. I am doing it for a reason. Torí bí mi ṣe wà lórí ọ̀kadà mi wà ó ní mission kan tí mi lọ mi ń lọlé mi ń bọ̀ láti garage mi wà ní ọ̀nà Ìbòbò Báyẹ̀kù. Only reason tí mi ṣe ń ṣe live video yìí ṣe rí àwọn míì wà tó ń ṣe fracas tó ń wà lórí social media tó lẹ́ pé network yẹn ṣé wàá rí network yẹn ṣé wàá rí ẹ̀dẹ̀ wá sọ̀kọ́ tí kò yé yín. I'm not just doing this video for Dorcas Adéyínká to forgive me or to accept me back. You know pé ó ti lọ nìyẹn sọ pé ó ti lọ nìyẹn you don go. ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì ìdí tí mi ń ṣe live broadcast mi mọ̀ pé èmi ti gbalẹ̀ jẹ́ mi lè ti ṣe so many things tó lẹ́ pé mi ti kú ọmọ ẹlẹ́dàá Dorcas Adéyínká lé lórí tí mi lè mọ̀ pé gbogbo kan tí mi ṣe mi jẹ bí. But àwọn nǹkan wọ́n wà bí gan wọ́n jókòó wọ́n fẹ́ kí ayé àwọn ọmọ wọn máa bàjẹ́ àbí ayé kàdákàdá jẹ́ ń gbọ́ àwọn kan wà bí gan wọ́n fẹ́ kí ayé àwọn ọmọ wọn máa bàjẹ́ àbí káyé wọn máa bàjẹ́ lọ. Bùkì kò lè ṣẹlẹ̀ sí Dorcas Adéyínká lórí Dorcas ti jẹ lọ. Gẹ́ẹ̀ yìí ó pè mí lẹ́yìn níwájú Ọlọ́run àtọmọ èèyàn. Kí lórúkọ ayọ́máyínú kí lórúkọ lẹ́bí Abike Jagaban Abike she called me today. Abike pè mí lẹ́yìn ó dẹ̀ bá mi sọ̀rọ̀ gan. Ó ní bóun ṣe wà yìí òun lówó òun mọ̀ pé mi ní ìdòwó but òun máa fún mi ní 5 million naira. Bóun mọ̀ pé kò sí anybody tó ti fún mi irú owó yẹn rí but màá bọ́ta màá bẹ̀rẹ̀ sí máa búlì Dorcas Adéyínká ìyẹn tó ṣe aláàánú mi pé kí n má stop pé kí bá ti bẹ̀rẹ̀ òun máa fún mi down payment òun máa kọ́kọ́ fún mi 2.5 mi ní Abike Jagaban mi ní kò ní ta fún ẹ. Owó tó yẹ kó máa ṣàánú fáwọn èèyàn tó ní ìdòwó ó fẹ́ máa fún mi ní owó èèyàn kan pé kí n máa búlé èèyàn kan
tó wá wò dé àbí mi ṣe ń jáde ní online mi jáde nítorí owó ni àbí kìyẹn àbí kẹ́ Jagaban àbí kí ló wù pẹ̀ àbí kẹ́ gọ́gọ́gọ́gọ́ òun ló sọ o kó o máa fún mi 5 million pé kí n máa búlì Dorkas Adéyínká lọ ó pè mí ṣé wàá rí ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ ń gbáyé àwọn ọmọ yìí jẹ́ nítorí Dorkas Adéyínká jẹ́rìí ló ṣe kì kò sí kan tí ó máa ṣe Dorkas Adéyínká ṣẹ́rí nímọ̀ pé èmi ti jáde mi ti kú ọmọ Dorkas gbàtàn rí pé mi jáde ọ̀rọ̀ tí mi sọ nípa Dorkas àwọn kan bí ní pé òótọ́ ni wọ́n tún wá sọ́dọ̀ mi gbàtàn rí pé mi tún sọ pé irọ́ ni o mo bẹ̀ irọ́ ni o wọ́n tún yẹra wọ́n tún kú mi bọ̀dé ọkọ̀ tí wàá pè mí lẹ́nu ní Abike Jagaban ó pè mí ó lọ́ máa fún 5 million pé kí n máa búlì Dorkas lọ pé kí n sọ pé òun ló pa ìyá àbèjì kí n sọ pé òun ló ṣe bá òun ló ṣàwo ẹ́gídẹ́ǹsì wà lórí fóònù yìí nígbà yìí kò mọ̀ pé mi rẹ́kọ̀dù òun lọ́wọ́ kúṣà rẹ́kọ̀dà tó bá ń ní pé irọ́ mi pamọ́ òun kóun náà bọ́ta kó sọ bẹ́ẹ̀ pé irọ́ ni Olamide pamọ́ mi o àbí tó bá ní àyà tó bá ní court tó sùn mí lọ sí court ṣèbí ó mọ bó ṣe máa ń sún àwọn èèyàn sí court wọn àti tàǹbólókọ̀ tó dàbí sẹ́lẹ̀ǹsì kí lórúkọ lédi yẹn gan-an mi ìtẹ̀mọ́ orúkọ lédi yẹn eléyìí kíkà kó gbẹ tó ti fa ẹ̀jẹ̀ gbẹ báyìí ṣèbí wọn mọ bó ṣe máa ń sún èèyàn lọ court ṣe rí ẹ̀yin tẹ́ ń competition tẹ́ máa ń sún èèyàn lọ court ayé gbogbo yóò ní ta èmi ò mọ ọyàn tí ó lọ ṣiṣẹ́ yẹn o l'Àbújá ẹ mọ̀ pé àárọ̀ àná mi dé látàbújá mi ì sì fún yín ní full gist but mi ti pe IPO yẹn lẹ́nu pé ẹ wá IPO petition tẹ kọ against mi tẹ́tẹ̀ mọ̀ pé you are innocent pé is a wrong petition against me mi ti sọ fáwọn fáàsì ọ wò pé ìgbà tí mi sọ wọn pé mi lọ sábùjá pé all competition against me àwọn fásitì mi máa ti wò pé àmì ti ṣe iṣẹ́ aburú kan ni àbí mi ti ṣẹ̀ àbí mi ti jalè àbí mi ti scam àwọn èèyàn but since you ask me to come to Abuja I came I clarify myself you ask me to go and print my account statement which was on Monday which I did so on Monday I went to go and print my account statement ó dẹ̀ rí gbogbo bank account mi tún fún ẹyin BVN mi orí system yìí náà lẹ ti wò ẹ lè pay bank ẹ tẹ̀ kẹrìfà ìkọ̀tẹ̀gbẹ́ kẹrìfà ẹ tẹ̀ pé mi wà innocent ìwọ yìí náà IPO yìí náà lórí mi lè máa lọlé pé èèyàn tó competition against mi yẹn ẹ máa invite ẹ so ìkan tó ṣẹlẹ̀ l'Àbújá màá ṣàlàyé fún yín tí bá ti délé bọ̀ ṣe rí mẹ́sẹ̀ ìkànnì sọ fún Dorkas lose you are a winner you are keeping winning Sahara reporter post yẹn mímọ̀ èèyàn tó ṣiṣẹ́ yẹn o mímọ̀ èèyàn tó ṣiṣẹ́ yẹn dáadáa nígbà tí pé èèyàn tó handle Sahara reporter yẹn ẹ̀yìn yẹn so ó súnmọ́ Ṣòwòrè bọ̀bọ̀ tó máa ń ṣe no going back no ṣe kinní kan yẹn tó jáde fún president yẹn ẹ̀yìn yẹn close mọ́ mi dẹ̀ ní nọ́mbà yẹn lọ́wọ́ lórí èmi àtẹ̀yìn yẹn ti lọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mi rí yẹn online bí àwọn post Dorkas ìgbà tí mi wá ikọ́ tún kọ́ wanted mi tún wá pé ṣé àwọn ọlọ́pàá Nigeria police force lórí post kìíní ni wà lọ sórí page Nigeria police force mi tún wò IPO tó yìí bá kì í lọ sábùjá mi tún pè yẹn mi tún sẹ́ǹdẹ̀ sí ó ní ọ̀rọ̀ lé àti láti ẹni náà wọ́n ti clarify mátà yẹn pé kìíní kan pé kí ló ti ṣẹlẹ̀ ní na wetin I see for Sahara reporter wey dem just dey post o yẹ wá ní pé ìyẹn pé wọ́n ti kí ẹ̀ mátà yẹn ìṣàlẹ̀ òkè no worry we might find out àwọn èèyàn tí
on post kẹ́yìn Dorcas Adéyínká ẹ̀dẹ̀ sọ̀kọ́ fún yín kẹ́lẹ̀ bá mọ kínní kẹ́lẹ̀ mọ̀ pé èmi Olamide is lẹ́yìn anybody but for now I am fighting for you but Dorcas tẹ́ bá fọ́kọ̀ máa padà wà máa búlì yín ọ̀rọ̀ Olamide nìyẹn but nísìnyí èmi àti yín àní issue kankan ṣe ń gbọ́ kò bá jẹ́ mama Esther board èmi àti wọn mama Esther board àní issue kankan for now Dorcas èmi àti àní issue kankan for now but tí ìwọ àti mama Esther board bá fọkọ̀ máa padà wá blog yín máa bú yín that's Olamide for you for me èmi máa dó lórí òtítọ́ Dorcas mi wà lẹ́yìn ẹ̀ you are a winner you are not a loser ṣó ń gbọ́ àwọn kan fẹ́ ìṣubú ẹ̀ bọ́ tó ò ní ṣubú ṣó ń gbọ́ àwọn kan fẹ́ kí ọ̀tá ẹ̀ kú bọ́ kò sí kankan tó máa ṣe ẹ́ wàá dàgbà wàá darúgbó wàá ṣe 70 wàá ṣe 80 wàá ṣe 90 wàá tún ṣe 100 wàá di grandmother grandma ọ̀ọ́ni ọlọ́dọ̀ tó wà ọ̀ọ́ni kókó ẹ̀ wálé wàá máa lọ́re wàá máa gbọ́ ọ́re Dorcas Adéyínká àdúrà tí mi ń ṣe fún ẹ nìyẹn ṣé o rí i pé tó o bá lógo tó o bá ṣe ọmọ lógo tó o bá ṣe obìnrin gbajúmọ̀ ọ̀ọ́ni máa pòsè orúkọ ẹ káàkiri èèyàn tó o lógo náà kì í pòsè orúkọ ẹ èèyàn tó o lógo náà kì í sọ̀rọ̀ lórí Facebook ṣé o rí ojoojúmọ́ náà ń sọ̀rọ̀ ẹ ọ̀ọ́dẹ̀sọ̀rọ̀ ẹ lákú wọ́n sọ̀rọ̀ ẹ ní dáadáa ni ṣé o ń gbọ́ Dorcas èmi àti àtijọ́ sọ̀rọ̀ but ṣe rí ẹ̀yin tẹ̀ ń ṣe kà pẹ̀lẹ́ ìwèrè tẹ́lọ́jọ́ yìí láìpù máàyì tó wà ní London yìí tó ṣojú ẹ̀ yìí mi ti gbàgbé orúkọ ẹ̀ mi ti gbàgbé orúkọ péjì yẹn ṣe rí ọ̀nà àdúgbò mi wáyé o ẹ̀jẹ̀ ń ṣòyìn o ọ̀nà àdúgbò mi wáyé o ọ̀nà báyẹ̀kù mi wáyé ẹ̀yìn kan tí mi ń fèsì lójoojúmọ́ ẹ mọ bí tọ́kadà ti gbé mi àti gáréèjì lọ sí báyẹ̀kù ọ̀nà báyẹ̀kù ẹ̀yìn ojú ọ̀nà wa tó ṣèdá ṣe ìgbà mi òjò máa wọ̀ ń gbogbo bíbà omi máa kún pọ̀tọ̀pọ̀tọ̀ bàbí tó mú gbà ń dọ́ọ̀sì yẹn ni ẹ wo dọ́ọ̀sì ẹ wo gbogbo dọ́ọ̀sì. This is me going home. I'm a free person. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ìkọ́ tẹ́ ń sọ nípa Dorcas ó dá yín lójú ẹ má ṣojú yín. Ẹ má máa sọ̀rọ̀ behind the camera lábẹ́ kámẹ́rà. Ẹ máa kó ẹ máa gbé fọ́tò kan. Ẹ máa gbé lórí Facebook. Ẹ máa sọ̀rọ̀. Bọ́ọ̀sì yín kọ́ la fẹ́ ojú yín la fẹ́. Tẹ́ bá mọ̀ pé ìkọ́ tẹ́ ń sọ ó dá yín lójú ẹ ṣojú yín. Torí ẹ̀ ń gba ayé jẹ́ wú ẹ̀yìn báyìí tẹ́ ń gba ayé jẹ́ tẹ́ ń kú ọmọ yàn lórí wetin happen. I don't know what happen. No kutu for pọ̀tọ̀pọ̀tọ̀ yẹ o. Ọ̀kadà ti takú o. Wait, let me call down. Ọ̀kadà ti takú o. Ṣé rí ẹ̀yìn èṣù kò sí kan tó máa ṣe mí ẹ̀dẹ̀ ń sọ bí tí mi wà ní NNPC tó wà ní ọ̀nà ìgbóbó báyẹ̀kù tẹ bá mọ̀ pé ó ṣọ̀fù yín ẹ wá àtàkì èmi ò bẹ̀rù but ẹlòmíì bẹ́ẹ̀ mi ṣe ń ṣe live broadcast yìí kò lè ṣe Àbíkẹ́ Jagaban àbí kí ló ń pè Àbíkẹ́ voice note yẹn kí màá tẹ́tí jọ sọ̀rọ̀ lẹ́nìí èbó sọ̀rọ̀ lọ́dún èmi ń sọ voice note tàti jọ sọ̀rọ̀ lẹ́nìí ó wà lórí fóònù mi ó promise mi 5 million owó kan ní problem mi ó ní owó tó fẹ́ fún mi pé kí n fi máa búlì Dorcas Adéyínká pé kí n fi kú ọmọ voice note yẹn wà lórí fóònù mi ní evidence tó bá mọ̀ pé ó ṣí ọ̀fun ẹ pé irọ́ mi pa bó ṣe àmọ́ bó ṣe máa ń gba kọ́ọ̀tì lọ bó ṣe máa ń competition bó ṣe máa ń gba alágbọ̀ lọ tó bá mọ̀ pé ó ṣí ọ̀fun ẹ dánwò ká pẹ́sẹ̀ bọ́ voice note yẹn wà lọ́wọ́ mi wetin do your bike la so Dorcas èmi ti sọ who I am o
ìbẹ́yẹ ń sọ pé mi gbádùn o ẹ̀yin lẹ sọ mi du wèrè mi láti ilẹ̀ o mi ti ń ya wèrè mi ti ń ṣí ní láti ilẹ̀ ẹ tún gbá ìyàwó mọ́ mi lọ́wọ́ ìyàwó mi fẹ́ padà ẹ tún ní kó má padà ẹ tún sọ pé èèyàn burúkú lè mí so ẹ dẹ̀ máa dèèyàn burúkú lọ fọ̀mù èèyàn re ẹ dẹ̀ tọ́nu séèyàn burúkú fọ̀mù èèyàn re ẹ dẹ̀ tọ́nu séèyàn burúkú Dorcas Adéyínká wọ́n máa sọ̀rọ̀ ẹ láì dá fọkọ̀ gbalẹ̀ you are a boss lady olówó tó ń ṣàánú kálátà tó ń ṣàánú mẹ̀kúnnù tó ń ṣàánú ara ilé tó ń ṣàánú ara oko tó ń ṣàánú everybody tó ń kọ́ ọ̀tá mọ́ra òun ní Dorcas wetin happen now wetin happen. I know what happened. Ẹ̀wọ̀n ọmọ nǹkan tó ṣe ọ̀kadà o. Ṣé bá mọ̀ pé ó ṣọ́ọ̀fù yín ẹ wá sáré àtàkì bí mi ṣe wà lórí láìpù mi báyìí. Ìbẹ́ ẹni tẹ bá mú mi ni àti ìgbà tí mi ti ń rìn ní ìrẹ́ níwẹ̀ tó àkàkì mi o. Mi ìdẹ̀ ní mọ́tò ẹsẹ̀ mi fi rí o. Puppy bus mi ń wọ̀ commercial bus mi ń wọ̀ o. Ẹ̀dẹ̀ ń rí mi ẹ̀dẹ̀ ń pè Olamide báwo ni. Ìkọ́ tẹ̀ ń sọ lórí social media tí bá mú ẹ ní ìgboro màá pa ẹ́ màá ṣe kíní kan màá àtàkẹ́ màá fọ́kú mọ́ ẹ lórí màá ṣe kíní kan ẹ̀dẹ̀ ń rí mi ní ìgboro ń sin ẹ lè ṣe kọ́kọ́ ẹlẹ́nu nìyí wetin do your bike now ẹlẹ́nu òun ni so baby I'm a very free person ṣé ń bọ̀ ní free gan ìyá ayé mi ní ìfọ́ láyé mi èmi ò fọ́ Ọlọ́run nìkan mi bẹ̀rù Dorcas ọ̀rọ̀ pọ̀ èyí di ọba Dorcas ọ̀rọ̀ sórí ẹlòmíì máa post sórí ìwọ tó ń post tó ń post picture Dorcas say she is wanted ọwọ́ àfù ẹ̀ ń polówó ẹ̀rẹ́ ìbàjẹ́ kó pààyàn. Wetin happen? Wetin do your bike? Officer, wetin do your bike? You say? So you wan make another bike dey carry me dey go house? My calling inside. They say you don't go outside. You no enter? You don't enter. Okay. I dey live, I go direct you. I no fit direct my house. You know inside where you go. You no know me. You no know me for inside. You go give her money. No, give her money. Collect am, me I go hard. Collect am, I go hard. Can I go? Now go there. Push your bike. See mechanic for here. Now mechanic be this. You know back close. Oya Muje. Me I dey do live video. Dey go kada. Sherry. Baby ṣe wà ní free gan but you that there for me. Me free gan. I'm a very free movement person. Lọ síbi tá a lè borí wọ̀ anywhere la lè borí wọ̀ ló ṣe kí. Ẹ̀yà owó dust ló ń kún anywhere yìí. Celebrity tó ní mọ́tò tó tún gbọ́ ọ̀kadà kiri àfọ́. Ẹ kálẹ́. Àfọ́ o. Ọlọ́run kan la fọ́ fún. Ọlọ́run kan ló lè gbà wá là. But ẹ̀yin tí ẹ̀ ń báyàn jẹ́ ó ti tó jẹ́. Èmi Ọlámidé yìí náà máa káwọ́ yín kò. Èmi Ọlámidé yìí náà máa káńsù yín kó lórí mi jẹ́ àyè.
ẹ lè fi ìyá oníyàálẹ̀ ẹ fi lédi ilẹ̀ ẹ filẹ̀ lọ́hùn kí ló ṣe fún yín ẹ filẹ̀ lọ́hùn dọ́dọ̀ ní kẹ́pà ni tó nígbà tó bá kú lẹ máa tó sinmi ni tó bá kú lẹ fẹ́ kó kú àbí tó bá kú lẹ máa tó sinmi so ẹ̀jẹ̀ rò pé tó bá kú ẹ̀jẹ̀ máa sinmi náà ẹ̀ ní sinmi ẹ̀ ní sinmi láyé lọ́hùn lédi ìbá ṣe mistake kú kò ní kú dọ̀kásì ikú kankan ò ní pa ẹ́ wàláì. So you don't need to be spoiling someone tó ń ṣe dáadáa ẹ dẹ̀ mọ̀ pé dáadáa yẹn lẹ́yìn yẹn ń ṣe lẹ́yìn náà bá fẹ́ máa ṣe dáadáa bí dọ̀ká ṣe ń ṣe bí dọ̀ká ṣe ń pawọ́ àwọn èèyàn lórí ẹni fún àwọn èèyàn lówó you are free to do it now kò mú yín lọ́wọ́ dání now ẹ lè ṣe now ẹ lè ṣe give away tó bá wù yín owó ara yín ni òun kàn lówó ara rẹ̀ àwọn èèyàn dẹ̀ ti ń support àwọn fans ẹ̀ wọ́n ti ń support àwọn ewé nation odò nation wọ́n ń support ẹ̀ náà so ṣẹ́rí celebrity làwọn àfọ́ ẹ wò ẹ má bìnú ẹ jẹ́ sáré gba nọ́mbà lady tó ń lọ yìí pursue that bike for me I like that lady máa collect her number bẹ́ẹ̀ mi yé máa ń ṣe nìyẹn bá ti róbìnrin tó fáyìn báyìí mi kò rí kó wà lórí ọ̀kadà ẹ̀yìn òun ló ń lọ wájú mi. So I'm a very simple guy. I'm a very simple guy. Oh, I'm very free person. Hello sister. Pursue that bike for me now. I tell you when you pursue that bike, go collect her number. You don't pursue am. You know my dead wife for house. They go all man like me. You know my dead wife for house. You know my dead wife for house. Ọwọ́ pọ̀ lẹ̀. Bá a fi padà wá live lálẹ́ nígbà bíi 9 sí 10 máa wá jí sí nǹkan tí mi bá bọ̀ láti Àbújá. Hello. Hello aunty. Hello. Hold on 1 minute. Mo bọ́ ṣe ń stove. Hello ma. Ẹ má bínú ma. Ẹ̀wọ̀n mo bọ́ ṣe ń stove. Eléyìí ò mà dá mi lóhùn. Ó máa ń lọ wọ́ kádà pé kó máa fáyà lọ. Eléyìí jẹ́ ní ṣépù dáadáa. Olè ló pa mọ́ jẹ́ àfọ̀. Ṣẹ́gbọ́ àfọ̀. Ẹjọ́ báwọn ọ̀nà yẹn máa ń tó stòbì, báwọn ọ̀nà yẹn máa ń gbá obìnrin sọ̀rọ̀ tó yọ̀ bá wà lórí báyìí. Báwọn ọ̀nà yẹn máa ń gbá obìnrin sọ̀rọ̀ tó yọ̀ bá wà lórí. Ẹ̀rí láti kò tó abẹ́rẹ́ minutes ní ṣùgbọ́n àlẹ́ ọ̀kadà. More than 20 minutes ní ṣùgbọ́n àlẹ́ ọ̀kadà. Láti gáréjì o ní ṣùgbọ́n àlẹ́ ọ̀kadà. Tí wọlé tẹ̀lé mọ bí lèmi ṣe jìnnà tó. Ẹ wo ojú ọ̀nà wa gan ò dá. Wọ́n ń ṣe ojú ọ̀nà gbogbo dọ́ọ̀tì kan tí máa ń fèsì lójoojúmọ́ nílé. Bàmí máa ń lo nose mask. Ẹ wo ojú ọ̀nà yìí. Kan tí máa ń fèsì lójoojúmọ́ ni. Ojú ọ̀nà yóò dá dust. Ọ̀kadà tó wà wájú yẹn ó fẹ́ dust sí mi lójú gan. Dust yẹn pọ̀. Ó fẹ́ dust gan sí mi lójú. Ojú mi gan ń ta mí. Ẹ wo. Ojú ń ta mí. So wọ́n tó bá mọ̀ pé ó ṣe ọ̀fọ̀ ẹ̀ má bọ̀ lébi o. I'm a free person o. Mi nípa láti máa fi délé. Ẹ lè máa monitor ilé mi. Ẹ lè mọ̀ pé free person lè mi. Tó bá ń gbọ́ ọ̀nà gbogbo báyìí kù ẹni mi dọ̀ṣọ̀ là ń pe bíbà yìí. Follow your enter. Follow ẹni mi enter. Ẹni mi ló ń pe bíbà yìí. Ẹni mi dọ̀ṣọ̀ ló ń pe bíbà yìí. Ṣé ń gbọ́? Ilé-ẹ̀kọ́ ẹni mi lélẹ̀. Báyìí jẹ́ ẹni mi yà wọlé.
tó bá ti dédé tẹ̀lé mi ẹ̀ lọ́wọ́ ọ̀fẹ́ ní pọ́ọ̀dù tó bá mọ̀ pé Olamide Suleiman TV house ló ń lọ tó bá ti sọ fẹ́ níbọ̀ ìfọ́ Olamide Suleiman TV ló ń lọ ilé àwọn ọ̀kadà tó wà níbi Joshua Macaulay àbí ẹlẹ́mí tí wọ́n mọ̀ pé Olamide Suleiman house láyé àdìgbò wọn kò pé méjì any other Olamide is theatre any other Olamide is fake is what theatre then go so ẹjọ tó bá ti di nǹkan bí an hour time ẹjọ mi padà lórí live I want to gist you guys because tí mi bá bọ̀ lọ sí Abuja now I travel on Saturday mi lè dé padà ní ọjọ́ Monday alẹ́ ọjọ́ Monday ọjọ́ Tuesday àwa àná mi dé padà sẹ́kọ̀ọ́ so gbogbo evidence everything I put it so in live so I will see you guys later ó dàrọ̀ sọ pé ó dàrọ̀ mi ní ó dàbọ̀ I will see you guys later ẹjọ́ mi live padà because no ti I love you. olúwa àmì lórúkọ Jésù adéwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation wọ́n lórúkọ ti tèmi ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tọ́ notification bell kẹ́dẹ̀ bá wa fọ́ ètò yìí síta ohun tó mú yín tẹ̀ ń share program àwọn ọmọ Yíbò ẹ bá wa share títí àwa ara wa náà ẹ bá wa pín síta ẹ jọ ẹ̀yin tẹ̀lé máa share comedy share gbogbo ẹ share ilé náà sínú WhatsApp contact ẹ share kó má dìgbà tó bá wá dé ṣẹlẹ̀ tán làmọ́ wá ní ṣe bá dẹ̀ sọ nígbà yẹn I was so surprised nígbà tí mo ṣe program kan àwọn tó wo program yẹn wọ́n ju bí 3,000 people lọ after 2 weeks láwọn èèyàn ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe program yẹn ló wá ń share láwọn èèyàn wá sọ wá kíní kan mo kàn wọ́n báyìí pé ṣe bẹ́ẹ̀ mi ti sọ láti last week tẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀ bá wa share ó ti wá délẹ̀ sí àwọn tó send information yẹn sí mi wọ́n lé ní mẹ́wàá mú kàn wò báyìí ni pé kí lélẹ̀ ń ta ti pariwo ẹ̀ síta so ń gbà yẹn ló tán pé bá wa share ẹni náà láì ó wá kàn wá ní gímú tán àtọyúnú àtọmọ ọwọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní pé so ẹ má jẹ́ kó dà bẹ́ẹ̀ eléyìí báyìí sì a lè ló máa yá kó lọ pẹ́ a sì lè ló máa pẹ́ kó lọ yá tá bọ́ lè sí pé ihun tó wà ńlẹ̀ sí wàláì kò pẹ́ mọ́ ó ti di kíákíá ni ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sàkékè omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó ti di kíákíá so ẹ bá wa fọ́n síta ojú òní tí Yorùbá nation no going back ẹ má dẹ̀ wá gbàgbé gbogbo ẹni tẹ́ bá fẹ́ patronize àwọn nǹkan tí mò ń tà ẹ wo aṣọ ní bíbá yìí irú designer wo lẹ fẹ́ aṣọ òkè ni àdìrẹ ni Kampala ni Ankara ni lace ni Guinea Kampala ni gbogbo ẹ̀ ló wà níbí báyìí lọ́dọ̀ Lady K ready to wear ẹ nígbà tí wá tẹ́lọ̀ bákan náà àwọn aṣọ ọkùnrin ó wà available ní sizes ó wà ẹ̀yin tẹ́ sanra gan size yìí wà ẹ̀yin tẹ́ ga tẹ́ fit dáadáa lọ́kùnrin lóbìnrin mo láṣọ tó máa size yẹn ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin kọ̀ ga títí yín ni normal kíní ni yín aṣọ títí yín wà ẹ̀yin tẹ́ ga tẹ́ kúrú tẹ́ sanra dáadáa size yín wà ẹ̀yin tẹ́ jẹ́ pé tún sanra púpọ̀ èèyàn kúkúrú ni yín size yín wà gbogbo sizes ni mo ní bíbà ní Ankara ni àdìrẹ ni lace ni aṣọ òkè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items ẹ jẹ́ kí n gbé sample wá kí wá fi hàn wá ẹ jẹ́ show wá ní sample yeah àwọn sample rẹ̀ báyìí ṣé ọṣẹ àánú lẹ fẹ́ this one is ọṣẹ àánú ọṣẹ àṣínà ọṣẹ ìbùkún this one is ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bì ọṣẹ back to sender ọṣẹ àgbélépọ̀tà ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi I have them in sizes ẹ rí pé different sizes làwọn eléyìí and I have them in different products tó bá yẹ pé ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà ó wà tó bá jẹ́ ọṣẹ arọ́bì ó wà tó bá jẹ́ ọṣẹ ẹ̀bẹ̀ kí ló ti pè ọṣẹ ìtúwọ́ àṣínà àwọn àgbà ó wà tó bá wá jẹ́ pé ọṣẹ àgbélépọ̀tà àbẹ́yìn kò wà níbi ìlú òyìnbó àbẹ́niwẹ̀ ẹ kàn máa forí kó aláǹtakùn ẹ kàn máa nọ́tìsì pé nǹkan kan kọ yín ní bọ́dì ẹ jọ torí ọlẹ́ má wọra yín níran o sáì burúkú ni nǹkan burúkú ni kì í ṣe nǹkan tó dáa ayé ò ní wọ̀ yín ní aṣọ èrí
ayé ò ní da àwọn burúkú bóyìn tí ò ní jẹ́ kó lóore kó rí yín èèyàn tó bá ti forí kó nǹkan tó ti forí ojú kó nǹkan kì í ṣe nǹkan gidi tó kàn máa dé kọ́kọ́ kọ́run lójú sí kí lè ilé báyìí kì í ṣe nǹkan tó dáa sáìn burúkú ni ayé ò ní sọ yín sókùnkùn ayé ò ní da àwọn burúkú bóyìn tó lórí ayé yóò fi ní rí yín so àwọn ṣẹ́tẹ́lẹ̀ máa fi wẹ̀ láti fi ṣẹ́ ogun lónírúurú ó wà available lọ́dọ̀ Ledike Ìfẹ́ Olúwa show àwọn spiritual items tó dẹ̀ wà very very active very very active mi ò kàn lè máa wá show testimony ni the way people were patronizing me tó dẹ̀ give testimony and even people were even introducing me to people pé ẹjọ́ láwọn yìí fún mi phone number yín ní Ledike ẹjọ́ wọ́n lè ta àwọn spiritual items mo need nǹkan báyìí mo need nǹkan báyìí tí Ọlọ́run dẹ̀ ń gbàdúrà Ọlọ́run wá ń gbàdúrà tí a bá lè sin Ọlọ́run tí a dẹ̀ nígbàgbọ́ nínú orúkọ rẹ̀ wàhálà ìwọ̀n ṣiṣẹ́ ṣẹ́rí there is a lot of things tó ń ṣẹlẹ̀ sí èèyàn nínú ayé tó sì jẹ́ wípé àwọn ètò àdúrà wà téèyàn lè lò fún gbogbo àwọn onírúurú ìṣòro téèyàn bá ń dojúkọ àwọn ètò àdúrà wà àwọn iṣẹ́ wà tí èèyàn lè lò fún ẹni ìṣòro téèyàn bá ń dojúkọ ẹni tí tó bá ṣẹlẹ̀ síyàn ṣé ẹ wọ́kọ lẹ̀ ẹ̀rọ kan ni ọ̀nà dí kò sówó kò sí gbá kò sí anything ìṣòro téèyàn bá ń dojúkọ àwọn ohun èlò àdúrà ó wà tí èèyàn lè lò so mo ní àwọn ohun àdúrà àwọn iṣẹ́ lóríṣiríṣi tó bá jẹ́ ẹni tó bá máa ń mu ìmukúmu tó ti sọ ìmukúmu tó ti sọ́dọ̀ oúnjẹ tó ti wá wọnú ẹ̀jẹ̀ nǹkan tó máa lò wà kí nìyẹn máa rùn sí kò ní mu gbogbo ìmukúmu yẹn mọ́ kò ní mú mọ́ so àwọn nǹkan èlò àdúrà ó wà lóríṣiríṣi àdúrà gbogbo wa máa gbà ní ṣe àṣetì bákan náà èyí tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà òun ni àwọn ṣẹ́ wà lóríṣiríṣi ni àwọn ṣẹ́ yẹn wà ibi tẹ́ bá ti fẹ́ ni lóríṣiríṣi iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú wọn dẹ̀ ń ṣe so àwọn ṣẹ́ ìṣẹ́gun ó pọ̀ lóríṣiríṣi ìwọ kàn déyàn tó yẹ pé tó bá kàn débi iṣẹ́ bá òyìnbó á dẹ̀ máa bínú sí ẹ òyìnbó á dẹ̀ máa complain about you ìkórìíra ni wàá wẹ gbogbo ẹ̀ dànù gbogbo ẹ̀ pátápátá báyìí wọ́n máa wẹ̀ dànù gbogbo àwọn tó ń bínú sí yín máa bẹ̀rẹ̀ sí ní yọ́nú sí yín wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yọ́nú sí yín lọ́lọ́kan òjọ̀kan ní kíákíá so gbogbo àwọn ètò iṣẹ́ yẹn ló wà bákan náà òróró àánú òróró ìṣẹ́gun ẹ kàn máa fi para ní ẹ lè mix ẹ pẹ̀lú body cream yín ìṣẹ́gun yín sàn lálẹ́ lẹ máa lò ó tàánù lélẹ́yìí tẹ́ bá ti ń jáde lọ láàárọ̀ ẹ fi nǹkan yín para yàtọ̀ síjọ́ Tuesday nìkan lẹ̀ nílò ẹ máa fi nǹkan yín ṣe kíni ẹ máa fi pa body yín ẹ rà àánú gbà ọ̀nà gbogbo wa máa ṣí ọ̀nà wàhálà ní àṣẹ Èdùmàrè ọba tó wà àkéjáde nínú odò ó máa wá ire ayé títí wa náà rí fún wa bákan náà yìí tẹ́ bá wá nídìí àwọn lọ́fíńdà ńláńlá lóríṣiríṣi òun nìyí ẹ nídìí Miss Paris nílá ẹ nídìí kékeré actually ńlá yẹn ò tí ì dé but ó máa tó dé kékeré ló wà available for now òun ni ẹ wá nídìí àwọn lọ́fíńdà ńláńlá báyìí tó ní iṣẹ́ nínú ṣóòlì michael tó níṣẹ́ nínú lẹ́fẹ́ ní àbọ̀nà ọ̀la àbí back to sender gbogbo ẹ̀ ló wà àbí èyí tẹ wá fẹ́ yìí tí kò níṣẹ́ nínú tó kàn jẹ́ just ordinary pef lẹ́kọ̀ọ́ need ó wà available báwo lẹ ṣe fẹ́ sí dọ́sìnì mélòó pálí mélòó gbogbo ẹ̀ ló wà available ní ìlú Hamilton ní ìlú Canada kò sí country náà tí mi ò lè send spiritual items sí kò sí any country máa send ẹ̀ sí yín adọ́dọ̀ yín ẹ dẹ̀ lò ẹ jẹ́rìí sí agbára Ọlọ́run kì í ṣe agbára Ledike ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe lọ́wọ́ Ledike nítorí pé kí ni orúkọ Ọlọ́run la fi ṣe tó fi ń jẹ́ bí idán tó fi mú yes tó confam ẹ máa ní testimony ayọ̀ ṣé lórí ọmọ ni lórí ọkọ ni lórí iṣẹ́ ni lórí ibùjókòó ni ẹ ní testimony ayọ̀ tẹ máa gbégbá ọpẹ́ so ẹ pè mí kẹ́ patronize mi anyone tẹ bá ti fẹ́ ẹ pè mí àdúrà gbogbo wa máa gbà àní ṣubú fọ̀tayọ̀ ẹ̀yin tẹ́ ẹ wọkọ ẹ rọkọ ẹ̀yin tẹ́ ẹ wáyàwó ẹ rí ìyàwó láṣẹ Èdùmàrè so bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ẹ pè mí tó bá wá jẹ́ wípé àwọn jewelries náà lẹ bá tún fẹ́ àwọn jewelries lẹ́yìn fẹ́ ní tiyín jewelries lọ́lọ́kan òjọ̀kan àwọn jewelries náà ṣe kíni ó wà available ìtẹ́ bá ti fẹ́ set of jewelries gbogbo ẹ̀ ló wà tó bá dẹ̀ jẹ́ pé pure gold àwọn 18 karat gold ó wà available so ìtẹ́ bá ti fẹ́ ẹ pè mí bó jẹ́ chain bó jẹ́ earring bó jẹ́ bangles bó jẹ́ set ẹ pè mí máa forward wọn sí yín ẹ select ìtẹ́ bá fẹ́ lórí WhatsApp so WhatsApp number tẹ́ lè fi reach out sí mi òun nìyẹn ẹ má gbàgbé bá wa pé ètò yìí ojú òní tì Ledike Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation ire o ẹ bá wa tẹ top up kẹ́dẹ̀ bá wa like ó dàbọ̀.